Alaafin demand military base at Otefun. Probe into old Oyo Park killing. The Alaafin of Oyo, Oba Abimbola Akinmowade, has condemned the recent attack on Oloka village and the killing of civilians and rangers within Old Oyo National Park, describing the violence as an assault on Yoruba heritage and sovereignty. The recent brutal killing inside Old Oyo National Park, especially the massacre at Oloko, is not merely a security breach. It is a dagger plunged into the heart of our ancestral empire. Our sacred forests, our game reserved, our historic ground, where our kings once hunted with spears and drums, are now be turned into slaughter yards by armed marauders. This will not stand, Oba Owade said. The Alaafin outlined immediate measures aimed at securing the region and preventing further attack, demanding a full and transparent investigation into the killings and the immediate arrest of all perpetrators. He described the attack as gory, worrisome, and deeply disturbed. Alaafin Owade ti pé o, wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà wípé wọ́n ní the military base ní ilẹ̀ Yorùbá, ìyẹn ní Ọ̀yọ́, based on attack tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé wọ́n pa àwọn èèyàn sí inú Old Park ní Ọ̀yọ́ ńbẹ̀, ní inú igbó wọn ńbẹ̀, nínú forest. Ìyẹn dẹ̀ dá. Bàbá Aláàfin, ìgbésẹ̀ tẹ́ gbé, ìgbésẹ̀ tó dáa ni. Ẹ kúṣẹ́. A bá ń rí tí àwọn bá wa tán bá attack any village or town, táwọn náà bá ń bọ́ síta tán ń jẹ́ kí aráàlú mọ̀ wípé ẹ̀mí wọn jẹ́ iyebíye. Why not if not? Ṣùgbọ́n gbogbo wọn máa ń dákẹ́ ni lórí eléyìí. Mo gbé fún yín, Bàbá Aláàfin Owade, ẹ kúṣẹ́. Ṣùgbọ́n o, ṣé ẹ mọ̀ wípé ọwọ́ àwọn Àmọ̀tẹ́kùn bá àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Táwọn yẹn dẹ̀ confess, ìyẹn àwọn terrorists yẹn tán attack ilẹ̀ Káàárọ̀-Oòjíire àti Yorùbá land sìn. Wọ́n jẹ́ kó yé wa wípé àwọn sá láti Sokoto, wípé terrorists láti Sokoto ni wọ́n. Sokoto láti ọ̀dọ̀ Sultan. Wọ́n dẹ̀ ṣebí gbogbo wa la rí fídíò yẹn, àbẹ́ ti gbàgbé ní ẹ̀yin èèyàn mi. Àwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ gbé fídíò jáde, wọ́n jẹ́ kó yé wa wípé spokesperson Sultan ó pè wọ́n wípé ọmọ àwọn ni terrorists tí ọwọ́ bá o, àwọn bandits, kán má fọwọ́ kàn wọ́n, kán má persecute wọn, kán fi wọ́n sílẹ̀ jẹ́jẹ́lì, kán má ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ṣe wá béèrè fún military base ní Ọ̀yọ́, Yorùbá land lọ́yọ́. Tẹ́dẹ̀ ni pé kán persecute àwọn tó wá pa àwọn gáàdì yẹn. Àwọn ọmọ Sultan ni o, àwọn ọmọ Sokoto ni o, àwọn ọmọ Godfather. Tẹ́ bá ti arrest wọn, Sultan náà mọ̀ o. Ṣé mọ̀ pé Godfather yín ni wọ́n? Gbogbo àwọn tí wọ́n lé tí àdó olóró Trump tó lé kúrò ní Sokoto tí ò tọ́kú lá, gbogbo wọn náà ti sá wá sọ́dọ̀ wa o. Mo kàn ní kí n sọ fún yín ni, ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ṣùgbọ́n bàbá, ṣe kọ́kọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò. At least wọ́n ti ní Ọ̀yọ́ lọ́dọ̀ yín nìkan ló lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, ibẹ̀ náà dẹ̀ wúlò fún. Ẹ pè wọ́n, ẹ kọ́kọ́ pè wọ́n náà, a kì í lọ́kọ́ sílé ká máa lọ fọwọ́ kómi sí níta. Ẹ kọ́kọ́ pè wọ́n ká tó rawọ́ ẹ̀bẹ̀ sí military base yẹn, ó máa pẹ́ kí military base tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn láwọn ọmọ ogun tó pọ̀, ẹ ṣígun fún wọn, wọ́n lẹ́yìn nìkan lẹ lè ṣígun fún wọn. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá ṣígun fún wọn bó ṣe wà yẹn, sòsé ni. Sòsé, wọ́n á clear gbogbo nǹkan tó ń jẹ́ terrorist ní kíní. Ṣùgbọ́n tẹ́ bá wá rí wípé ibẹ̀ yẹn ò lọ, tí ogun wọn ò lè gbà, wọn ò lè ṣe. Ẹ̀yìn ní golden sun tó wà ńlẹ̀ o. Ó tilẹ̀ jẹ́ wípé ti jẹ́ kó yé wa pé tógun bá ti jà yín lọ́yọ̀ọ́, tẹ́ bá ti invite Chief Igboho, ẹ ti sọ́nu fídíò, àwọn ọmọ Ọ̀yọ́ ti sọ wípé ṣe ẹ máa tàn wọ́n lọ sójú ogun, ẹ bà ogun wọn jẹ́, ẹ wá fi wọ́n lé àwọn ọmọ Sultan lọ́wọ́. Tọ́ bá mi ò ṣà, ẹ sì máa jẹun lọ́dọ̀ àwọn ìyáláyá mi o. Torí a ní ìdíyìn ẹ pẹ́ fún wa ńlẹ̀ Káàárọ̀-Oòjíire. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ, ẹyẹ èèyàn mi, mo fẹ́ kẹ́ wá wo fídíò. Oriyomi Hamzart, be calming down. Tọ́ bá ní gbogbo mídíà àbí sọ̀rọ̀sọ̀rọ̀ àbí anybody nílẹ̀ Káàárọ̀-Oòjíire, wọ́n fẹ́ jèrè ọ̀rọ̀ lára àwa Yorùbá nation. Wàláhì ẹ sí lára wọn. Oriyomi Hamzart Àgídìgbò, ẹ ò sí lára wọn. Yẹ̀yẹ́ Yorùbá nation movement àbí campaigner kò sí lẹ́nu yín, ní ìdẹ̀rí yín bá wí. Bí ó ṣe lára àwọn
tí wọ́n láwọn tó fojú ọwọ́ lọ́wọ́ Ìsọ̀ lòun Jákọ́bù tí wọ́n ń tan àwọn tó ń fẹ́ tanra wọn wípé àwọn ń ṣe Yorùbá nation ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀tọ̀ nìkan tó ń ṣe lẹ́yìn òun ló lè máa fún yín ní liver kẹ bọ́ síta kẹ rò wípé fẹ́ máa jèrè ọ̀rọ̀ lára àwa tá dìde tán fún orílẹ̀-èdè torí kò sí èèyàn kankan tí mo mọ̀ tó dìde tán lórí ọ̀rọ̀ Yorùbá ìdádúró fún orílẹ̀-èdè ẹ̀dẹ̀ Oodua nation àbí Yorùbá nation tó work freely tó o bá rẹ́ anybody tó work freely ẹ̀tànjẹ ayé ṣáà ni wọ́n ń tàn yẹn nẹ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Oriyomi. àwọn kan kóra wọn jọ ń jò ní tí wọ́n ń béèrè fún dáa gan ìbéèrè làákàyè ni ó dẹ̀ ní ẹ̀mí tó ti sùn lórí ìbéèrè wọn àtàwọn tí ò lè gbélé mọ́ àtẹni tí ò lè rìn bó ṣe wù ú mọ́ lórí ìbéèrè wọn which is Yorùbá nation. nígbà tí wọ́n béèrè Yorùbá nation débì kan àwọn kan tún ní Oodua nation ni nítorí pé ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wọ́n ní ìpínyà inú wọ́n kọjú ìjà síra wọn. ní òní ọ̀tá ilẹ̀ Yorùbá ni látijọ́ tí ìran míì àti Yorùbá nínú òṣèlú tí wọ́n ti ń figagbága tí wọ́n bá fẹ́ na Yorùbá lẹ́gba wọ́n wá agbẹjọ́rò Yorùbá wọ́n fi na Yorùbá lẹ́gba ó ní yóò fèsì ọmọ Yorùbá. ẹnu tútọ̀ ní lọ́sọ̀ yẹn. sọ́wọ́ mi mọ́nà náà pásítọ̀ sí ẹ̀dá oníwọ́n ní pásítọ̀. bọ́tẹ́ máa ń sọ 12 tútọ̀ náà ẹni dàtí mention orúkọ. ẹ bẹ́ẹ̀ bá mú ọkọ̀ ẹ mention mi ò mọ ẹ̀sùn ọkọ̀ ẹ jẹ́ ǹgúnlẹ̀ ibi tí mo wá ń lọ ni pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ l'Oodua yìí àwọn ò gbọ́ nígbà táwa wà kékeré tán kọ́ wa ní Yorùbá wọ́n ti ṣe Yorùbá àwọn ò gbọ́ èyí tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbédé lónìí ṣé ń lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tiwa báyìí tá a fi máa lùsì sọ́ọ̀sì wa tá a fi ní lè trace ibi tá a ti wá tí contradiction fi wà sọ́ọ̀sì mi à ń from Ìbàdàn tí contradiction fi wà bẹ́ẹ̀ mẹ́mọ́ lọ tó fi jẹ́ pé a jà pàdé ọ̀tá ni a wà máa wò pé bá ṣe tira wa sẹ́nu kú lójú ogun a dẹ̀ ń béèrè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a tún béèrè orílẹ̀-èdè ilẹ̀ Oodua now àkọ́kọ́ mọ ìta béèrè mọ́ báyìí náà now èmi wá sọ kí ní kan gbà pé òkè tán bá tiẹ̀ wá fún wa gan ní ìta béèrè ìjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà náà láàmú Ifẹ̀ láàmú Èkìtì láàmú Ìjẹ̀bú láàmú Ìbàdàn láàmú Ẹ̀gbá láàmú Ọ̀yọ́. ambassador yẹn tán sọ yẹn òun lẹ sọ yìí mo dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú pé ìbò tá bá fún wa tán gan nínú ibi tí nǹkan ó ti kọ́kọ́ dàrú wa ibi gan. èmi yóò dàrú láti tòní. ibi gan Yorùbá land yìí. Yorùbá èyí tí ó dàrú láti tó wọ́n wá sọ bàjẹ́ ni. nígbàtà sọ̀rọ̀ tí mo ní àwọn Èkìtì sọ pé tó bá ṣe pé létà wọn bá padà fún wa ní Yorùbá world yẹn ní regionalism tó ń béèrè fún o ìta mobile capital la máa ṣe kí lẹ something jọ yẹn. ètò jẹ́ ntakò yìí náà ni pé èwo làbúrò mọ́ ṣe mobile káàkiri. sàwórí rẹ lẹ́bẹ̀rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ ni. ṣé àlè ẹnu fẹnu kù ní. ní mobile capital tá a gbà fúnra wa ni. kókò síbi tó àgbàgbé history. tó wà ní ká tún modify rẹ ni. we only modify the history. àgbàgbé a modify rẹ. ẹ modify rẹ destroy rẹ. destroy rẹ. you are destroying it. you are destroying because the reason the way ti. eléyìí sọ pàdé ní senator tó ń pàdé. the way tí àwọn kan tẹ́ pera wọn lọ́mọ Yorùbá àti ọmọ Oòduà tí wọ́n fi ń fi ẹnu sọ̀rọ̀ àwọn ọba lórí social media báyìí nítorí pé ẹ̀ ń fẹ́ followership ẹ̀ ń fẹ́ views ọ̀nà tí ò dáa rárá ni ó yẹ ká condemn ẹ̀. I think this is a very beautiful conversation this morning and I just want to say this that charity begins from home and ẹ jẹ́ kí àwọn ọbalayé can live by example too. You want them to lead so by all example. of us can emulate them. You emulate them. They lead and will follow. Let them lead by example. Let them forget bad history. Let them come together and work on something that will promote the unity. Then, ṣe gbọ́rọ̀ lẹ́nu wọn ṣe gbọ́rọ̀ lẹ́nu Oriyomi Hamzart kí ni Yorùbá nation movement rírà nígbà tí ó sanwó ṣé tí tọ́pìkì bá tán nílẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation lókù kẹ́ máa fi wónu ẹ̀mí yóò gbé bọ́yọ̀ bá tiẹ̀ ń pe Alhaji Oriyomi Hamzart kì í ṣe pé kẹ́ wá condemn iṣẹ́ owó àwọn èèyàn kan ẹ rántí wípé Yorùbá nation tẹ́ ń condemn yẹn tẹ́ ń wọ ẹnu wọ́yọ̀wọ́yọ̀ sí yẹn àwọn kan ṣe wọ́n sí láyé mọ́ o property ẹlòmíì lọ sí o ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ sí o
àìmọye tó dẹ̀ sì ń jìyà lọ́wọ́lọ́wọ́ kò ń ṣe àwọn tó ń rìn freely tó ń yan fanda o àwọn yẹn ò ṣe Yorùbá nation torí tó bá ṣe Yorùbá nation wọn bí ìyá èrè kí ló fẹ́ fi kó o lè yan fanda wàá fa ara rọ níbì kan ni ṣùgbọ́n tó bá lò ṣe Yorùbá nation tó síbi tó gbà affect ẹ kò síbi tó ti ṣe tó dẹ̀ lóhùn ṣe tó gbójú jáde kó o ṣe nǹkan kan machineries fún àwọn politicians ni ẹ bẹ́ẹ̀ ni Alhaji Oriyomi ṣé ẹ̀ṣẹ̀ ni ipe ari wípé kò sí nǹkan kan tó dàbí alára nínú Nàìjíríà pé ara ò rọkùn ara ò rẹ́dìyẹ ọ̀nà àbáyọ ìgbésẹ̀ ayé àlàáfíà fún àwọn èèyàn wa ó ní ká pè fún ìdádúró ká dádúró kò dẹ̀ ṣe wípé àwa la kọ́kọ́ dálẹ̀ ó ti wà látàyè bàbá wa létà wọ́lọ́wọ́ àbí kí l'Oriyomi sọ tí ọ̀run tó ń rí sọ kí lẹ̀ ń tíra láti sọ tẹ́ ẹ̀ rí sọ ṣé ìdádúró tá a pè fún yẹn ẹni along the line confusion wà àárín wa ẹ ọwọ́ gbogbo yín náà la bá ń bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ sọ́kan lẹ́dá confusion sáàrin wa ẹ̀yin náà lẹ lọ gbé akirika wá gbogbo yín ni ẹ̀yin èèyàn mi gbogbo ọmọ káàárọ̀ òjíire gbogbo wa tá a dúró tán fún ìdádúró orílẹ̀-èdè ṣe ti wá wẹnu lẹ̀ ti wẹnu kọ́ bẹ́ẹ̀ pé àwọn kábíyèsí olórí kábíyèsí gbogbo àwọn olórí aládé olórí ọba ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n da ìrìn àjò yẹn rú àwọn ni wọ́n gbà kó wá sí ìmúṣẹ a ṣe nǹkan tó yẹ ká ṣe bàbá Akíntóyè gbìyànjú títí wọn Israel dẹ̀ nígbàgbé yín ṣe Sunday Adéyẹmọ gbìyànjú títí wọn Israel nígbàgbé yín bàbá Yílóge gbìyànjú títí wọn Israel nígbàgbé yín èmi Dára mo gbìyànjú títẹ̀mí Israel nígbàgbé mi ìwọ tó o bá mọ̀ pé ṣe gudugudu méje tó o dúró tán ní kọ̀kọ̀ ní gbangba máa sọ tiẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin náà àwọn ọba ló dá confusion sáàrin wa tó da ìrìn àjò yẹn rú and it is true gbogbo wa ta ṣe pé fún orílẹ̀-èdè dádúró ẹjọ́ ṣé Oodua nation ni ká pé ni àbí Yorùbá nation because ọ̀rọ̀ yẹn tiẹ̀ ti wá worst ju ti ìgbà tí bàbá Adéyẹmí lọ Aláàfin àná nígbà tó ń wà láyé kó tó wàjà kò sí ibi tí bàbá yẹn òtítọ́ tí mo mọ̀ tí mo bá rí ni mo máa sọ kò sí ibi tí bàbá yẹn ti fi tó ti fún wa ní attitude wípé Yorùbá land àárín Ọ̀yọ́ nìkan ló mọ̀ títí tó fi jáde láyé àbọ̀ níbi tó ti fún wa ní attitude yẹn bàbá máa ń lo Yorùbá as a collective word fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ni àti Oodua o àti etí Oodua ní ìgbà ayé Aláàfin Adéyẹmí àná ní inú ìwà àtiṣe wọn wọn fi fún wa wípé ọmọ Ọ̀yọ́ o kò bá ọmọ Èkìtì tán wọn jẹ́ kí wọ́n sọ wípé ọmọ Ọ̀yọ́ kò gbúdọ̀ bọ́mọ Oǹdó ṣe torí wọ́n ń ṣọmọ Yorùbá wọn fún wa ní attitude wọn dẹ̀ wá pa ìtàn wọn tí àwọn ọmọ Ọ̀yọ́ síta wípé ẹyọ Èkìtì Ògùn Lagos Oǹdó Ìbàdàn Ọ̀ṣun wípé a gbúdọ̀ máa jẹ́ Yorùbá a sí lára àwọn tó ń jẹ́ Yorùbá ṣùgbọ́n nígbà tí Aláàfin Ọ̀wádé dé congratulations jàre kábíyèsí Aláàfin Ọ̀wádé ẹ kú oríire sà nígbà tí wọ́n dé àwọn ni wọ́n gbé kíní yẹn wọ́n ti ẹ̀jẹ̀ kó tutù wọ́n ti dé orí débẹ̀ kankan ti ẹ̀jókòó báyìí lásán ohun tí wọ́n kọ́kọ́ gbé ṣe nínú àwọn nǹkan tó ti list sí wọn tó ní kó wá ṣe òun ni wípé kí wọ́n kẹ̀yìn gbogbo wa síra wa kí wọ́n kẹ̀yìn ọmọ Oòduà sí Yorùbá kí wọ́n kẹ̀yìn ọmọ Yorùbá sí Oòduà ṣẹ́rọ ni mo pa tẹ́ bá nírọ́ ni mi ò wá dìfẹ́ǹdì ọba kọ́ba ilẹ̀ bàbá mi ni mo lóyà sí ṣùgbọ́n Oriyomi Hamzart ló fún mi lọ́rọ̀ sọ màá sì ṣàlàyé ti tèmi torí mi ò sí lára àwọn tí èèyàn kankan máa rò wípé a jókòó sí kọ́fọ́sọ a máa ṣe bí ọlọ́ba nínú ilé ní ààyè títí ẹ̀ wá máa buná jó iṣẹ́ ọwọ́ àwọn èèyàn kan láyé mi ò sí lára àwọn alábòsí mi ò tọrọ mímọ̀ rí fún yín o mi ò tọrọ connection yín mi ò ní mo fẹ́ mọ̀ yín àṣemátà lè má pàdé láyé títí tá a fi máa dàgbà tá a máa dògbò kò jẹ́ dandan torí I don't need anything from you and neither do you need anything from me but hey Alhaji Oriyomi be mindful of your words when you want to come out and attack some people be mindful of your words ẹ rò dáadáa kí ẹ tó sọ̀rọ̀ torí mo jẹ́ ìkan lára àwọn tó dìde fún orílẹ̀-èdè mo dẹ̀ ṣe jìyà ìmọ̀ yìí pay price yẹn lọ́wọ́lọ́wọ́ tí a bá fi kanra mọ́ yẹn mi yóò gbé ẹ má torí wípé ọdẹ Ọ̀yọ́ ń pè yín ẹ fẹ́ jẹ gómìnà kẹwàá máa buná jó iṣẹ́ tí àwọn kan ṣe tí wọ́n yí pay price lọ́wọ́lọ́wọ́ ẹ try kẹ má wá wàhálà kẹ má nàgàmú wàhálà torí ìkanra ìyá yẹn wà lẹ́ẹ̀ má tẹ́sẹ̀ ìdọ́dọ̀ yín ẹ̀mí yóò dẹ̀ lè gbé ẹ ní fẹ́ gbọ́ many things nípa yín máa yí òmọ bó ṣe ń lọ ìgbà táwa ti rí ibi àwọn ibi kan tá ìrìn sí tá ṣe sí tá ti rí gbogbo bó ṣe ń lọ gbogbo iṣẹ́ yín ni mo ti ṣe látòkè wá sísàlẹ̀ tó ti pé Ọlọ́run tí bá jáde fún yín Alhaji Oriyomi ẹ̀yin fáǹsì wọn tẹ́ kì í fẹ́ kí wọ́n sòótọ́
ẹ̀yin fáǹsì wo tẹ́ kí fẹ́ kó sọ̀rọ̀ sí wọn ṣé èyí tí wọ́n sọ yìí ṣé ọ̀rọ̀ ni nígboro ẹnu tiwọn ṣé àwa tá dìde fún orílẹ̀-èdè ìdádúró àwa la dá wàhálà lẹ̀ àbí àwọn olórí ọba olórí aládé méjèèjì Aláàfin Ọ̀wádé àti Aláàfin àti Ọ̀nẹ́rìṣà àwọn ni wọ́n jàjà supremacy battle àwọn méjèèjì náà fi ọ̀bẹ tán fi sí ilẹ̀ káàrọ̀ òjìrè wọ́n sì pín kò sẹ́nibọ́dì tó ok Oòduà ti wà báyìí ilẹ̀ Yorùbá ti wà ṣe bẹ́ẹ̀ yín náà ti sọ lọ́dọ̀ yín àti regional gan ṣebẹ́ ti jẹ́ kí wọ́n ọ̀rọ̀ orílẹ̀-èdè gbígbà jẹ́ kó wá sí ìmúṣẹ mọ́ àbí nítorí ẹ fẹ́ fi please Sultan òun ló ṣe ẹ̀yin méjèèjì lẹ́gbàbọ̀dẹ̀ fún Sultan lẹ́gbàbọ̀dẹ̀ fáwọn ọmọ káàrọ̀ òjìrè ẹ fi àlàáfíà ìṣerere ìran káàrọ̀ òjìrè ẹ lọ fi jì fún Sultan Sókótó torí pé ẹ fẹ́ bá Sultan tán by fire by thunder díẹ̀ ló kù iṣẹ́ làwọn ọba méjèèjì ọba sọ wípé ọmọ yìí màmá wọn ló bí Sultan ṣẹ̀bẹ́ tiẹ̀ ti ń sọ online àṣírí tó ń tú nìyẹn àwọn ọba wọ̀nyí àwọn ni wọ́n gbógun ti ìrìn àjò orílẹ̀-èdè ìdádúró àwọn ni wọ́n sọ pé láyé wọn ò ní gbà nítorí Sultan Alhaji Oriyomi o ẹ tún tẹ̀síwájú ẹ bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ online lóòótọ́ àwọn kan lè wà online tó ń sàsọ̀bàjẹ́ ṣùgbọ́n mo jẹ́ ìkan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Alhaji Oriyomi ẹ be very very careful tá bá níta ló mẹ́kọ̀ owó jù nú gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ káàrọ̀ òjìrè online you are the one. You are the one torí owó tí àwọn fáǹsì yín ní abroad tí wọ́n run sí ọ̀dọ̀ yín monthly àìmọye àwọn tó jẹ́ fáǹsì yín tó jẹ́ fáǹsì tèmi náà tí mo dẹ̀ máa ń gbọ́ information lẹ́nu wọn òun ló ń lọ lọ́ọ̀kan yẹn àwa ò fáǹsì èèyàn kankan fún wa lówó o kò sẹ́nibọ̀dì tó ń fà wá lówó o iṣẹ́ tí mo bá ṣe ìwọ̀nba tí mo bá ṣe kọ́lọ̀ bá mi fàlùbáríkà sí ni o kò sí anybody kan tó dúró síbi kankan tó sọ pé dára gbà o àbí anything o. But me hesitate ìwọ̀nba tí mo ní láti share pẹ̀lú àwọn èèyàn mi that is what they call sacrifice sir. So èmi àti yín àsí ní level kan náà. Báwo lẹ ṣe máa bọ́ síta tẹ́ máa sọ wípé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ló ń dájà alẹ́ láàrin Aláàfin àti Ọ̀nẹ́rìṣà tẹ́ẹ̀dẹ̀ mọ́ òtítọ́ ibo ni sọ̀rọ̀sọ̀rọ̀ ti dájà alẹ́ láàrin Aláàfin nígbà tí Aláàfin Ọ̀wádé tó dé láti ń jàjà orí àpèrè yẹn ilé ayé lẹwà Alhaji Oriyomi Hamzart ẹ ṣe bẹ́ẹ̀ pé ẹ̀rí ẹ̀ gbọ́ àbírọ́ ni àbòsí yín ti pọ̀ jù. Ìgbà tí Aláàfin Ọ̀wádé dé tí wọ́n jẹ́ kó yé wa tí bàbá wa dé tí wọ́n náwọn gbé fájọlẹ̀ torí ó ti wá yé wa gbangba wípé kò sí ifá kankan tí bàbá wa dé dáńbì kankan kò sí gbọ́ oyin kankan bì kankan káyé parọ́ tanra wa jẹ́ abáwẹnu lẹ̀ ta wẹnu kọ́ ó dàbí èèyàn kan tó dé látojú ogun tó ní òun pa èèyàn 200 níbẹ̀ tó délé tó ta ọmọ ẹdìyẹ 200 pa wẹ́n lẹ́ẹ̀kan bójú ò bá ti rí tojú ogun orí ojúṣàrí ti lé gbàrà tí bàbá Aláàfin dé ní wàhálà dé ní rògbòdìyàn dé the first thing tó máa kọ́kọ́ múṣẹ òun ni ẹ̀mí bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n kọ́kọ́ fi ṣọ̀run àjèjà tó fi clean sí palace wọn dèní kẹ́sì yẹn ṣì wà bẹ́ẹ̀ ṣé ọwọ́ tí Aláàfin Ọ̀wádé gbé wá tí gbogbo wa ti ń jubilate wípé the latest Aláàfin sì yìí o ìṣe youth o youth ni wọ́n o àti Ọ̀nẹ́rìṣà youth náà ni wọ́n ọ̀rọ̀ wọn àti èyéra wọn àwọn méjèèjì abára wọn ṣe ilẹ̀ Yorùbá àsìkò ti tó tí gbogbo ọ̀tẹ̀ tó ń rùn lẹ̀ Yorùbá tó máa tán torí àwọn méjèèjì wọ́n wà educated wọ́n dẹ̀ lajú wọ́n gbáláfẹ́ wọ́n mọ everything gbogbo nǹkan tó ń fa ìjà láàrin àwọn ọba àná wọn ò ní ríro lásìkò yìí wọ́n gbà fúnra wọn tó bá dẹ̀ ti gbà fúnra wọn kádíjú ká tó làbáyé ilẹ̀ káàró jìrè ti gòkè àgbà láì mọ̀ wípé ọ̀tọ̀ ni bàbá Aláàfin Ọ̀wádé ń gbé bọ̀ kí náà dé fún báyìí wọ́n bomi òkè rú todò wọ́n bomi odò rú tòkè ni àfi gbùgbùgbùgbùgbùgbù àwọn náà jẹ́ kó yé wa ṣé rá ni mo pa àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe o nígbà tí gódí sàn wọn Chief Ìgbòho tó lọ kí wọn ṣe bá rí nǹkan tó ṣẹlẹ̀ adẹ̀rí nǹkan tígbà tí Chief Ìgbòho lọ kí bàbá Ọ̀ọ̀ni náà I am not here to speak on behalf of any one of them òtítọ́ tó nǹkan tó ṣẹlẹ̀ tájọmọ̀ ni mò ń ṣe lálàyé tó má mú mi lọ́tà ìgbà tó dẹ̀ lọ sọ́dọ̀ Ọ̀ọ̀ni àrípẹ́ ń wà wọ́n mọ́ra bóyá ọba Ọ̀ọ̀ni náà Ọ̀ọ̀nìrìṣà ọba má wá bàbá wa Chief Ìgbòho mọ́ra àbí kán welcome gbogbo àwọn tó tẹ̀lé wọn lọ́jọ́ yẹn tí ò bá jẹ́ wípé wọ́n ti rí pé fọ́kọ̀p wọ́n ti bójú wọn jẹ́ ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀wádé àwọn náà ya rí opportunity yẹn wọ́n ya grab copy yẹn now it's about game ẹ má rò wípé gbogbo wo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ it's about game kò wá sí kankan náà àwọn méjèèjì tó really think nípa ilẹ̀ káàró òjìrè àtayé wa
Aláàfin Ọwádédé ti dé, wọ́n ti achieve lára achievement wọn lẹ́nu ìgbà tán dé, bọ́n bá ti achieve kankan wọ́n ti achieve eléyìí. Torí gbàrà tí ìyẹn ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ bàbá Ọọ̀ni tí Chief Igboho sọ̀rọ̀ lọ́dún náà wípé Oodua nation ló kù o. Ṣé o ti gbàgbé voice note tí wọ́n ní Aláàfin fi ránṣẹ́? Àwọn ọmọ Ọ̀yọ́ gbogbo wa la jọ ń kọ́mọ lùbọ́ papọ̀ nínú movement, gbogbo wa la jọ ń ṣe, kò séyàn kankan tó sọ wípé ọmọ Yorùbá ni ẹ́, ìwọ òun ṣọmọ Yorùbá, ọmọ Oòduà ni ẹ́. Nígbà ayé bàbá Adéyẹmí, ìgbà tí Aláàfin Ọwádédé, àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ wípé Ọ̀yọ́ nìkan lọ́dọ̀ wọn àti gbogbo àárín wọn yẹn bíi mẹ́fà yẹn àwọn náà ń pè ní Yorùbá. So gbogbo àwọn Èkìtì, Oǹdó, Lagos, Ògùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ká má ever claim nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́ nípa ìtàn wọn. Oríyọmí èwo ni ògbọ́n bẹ́ẹ̀? Kí ló fa àbòsí? Torí Oríyọmí wá ń try láti ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn ló gùdù, àwọn ló náìsì, òun nìkan ló mọ̀rọ̀ sọ, òun nìkan ní orí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá fín. Ẹ jẹ́ àrí wọn fín, àgbà tó so yan gamọ́dé ó ti dohun àmúṣeré fẹ́ dìyẹ. Tí àwọn àgbààgbà yìí bá fira wọn sí ipò àgbà tó yẹ kí wọ́n wà lótìtọ́ àti lódodo, ṣé ẹ rò wípé gbogbo àwọn blog àbí speaker tó sọ̀rọ̀ sí wọn, wọ́n á sọ̀rọ̀ ni? Àwọn gan ni wọ́n ti yẹ̀yẹ́ ara wọn, wọ́n ti bojú ara wọn jẹ́ káwa tó dá sí wọn. Àti wípé kudos to us, gbogbo wa tá sọ̀rọ̀, tá gọ sẹ́yìn ìka kan wípé ṣó ti rí wa, tá ń sòótọ́ ọ̀rọ̀, tá ń mú taṣaran, tá ń fi taṣaran. Tí Aláàfin ò bá ṣe dáadáa tá sọ wípé bàbá èyí ó kù díẹ̀ káàtó, tí Aláàfin ò bá ṣe dáadáa tá sọ wípé bàbá ó kù díẹ̀ káàtó, ìbá jẹ́ wípé gbogbo wa yẹn dákẹ́ bí olúdùbí ti yín tẹ̀ ń wojú rere gbogbo wọn torí Ọ̀yọ́ ń pè ẹ́. Ṣé ẹ rò wípé ilẹ̀ Káàrọ̀-Oòjíire á rí bá ṣe rí? A ti dojúrú jù báyìí lọ. Ọmọ ìyá ti kọjú sọ́mọ ìyá, ọmọ bàbá ti lu ọmọ bàbá pa ní ìgbésẹ̀ tí bàbá Aláàfin Ọwádé tó gbé wọlé àtàwọn ọmọ Ọ̀yọ́ tó fún support. Nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Káàrọ̀-Oòjíire ni. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ manipulate wa o. Ẹ̀yin tẹ́ ń pa ìtàn ní ìlú Ọ̀yọ́ àti ní Oodua land. Thank you, kudos to you that you manipulated everything about our race. To the extent that it is Igbo people that are coming to tell the Yorubas or the Ooduas their original history. It's a shame on all of us. Èyí bí tó yẹ ká kọjú sí àní kọjú síbẹ̀, àwa wí àbòsí kan lè sọ wípé good and nice wọ́n fẹ́ bá yín ṣe. Ọ̀yọ́ ń pè yín. Ṣé tẹ́ bá ti wá di gómìnà bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú Àgídìgbò ìlọ́rọ̀ pé máa ṣe kò tí ì yé wọn ni? Yóò yé Ọ̀yọ́ lọ́la, ọ̀tẹ̀ tí wọ́n like ó máa tẹ̀ wọ́n rì. Oríyọmí gọ́vnà fanatic àbí kò ń ṣàwò gúnmi. The same Oríyọmí tó ń try láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwa tá dúró fún ìdádúró kò yẹ ká pè fún, ṣe la da gbogbo nǹkan rú, àbá nǹkan jẹ́ à ń sọ̀rọ̀ tí ò dáa. The same Oríyọmí yẹn ló lọ gbé Gúnmi àwọn ṣe Gúnmi. The same Gúnmi tí gbogbo àgbáyé olóríire tí wọ́n ń sá fún wípé elépo ni ẹ́, aṣọ àlàlí mo wọ̀, eré wo ni aláṣọ àlà ń bélépo ṣe? Everybody ń ta Gúnmi sẹ́yìn, wọ́n lé àwọn èèyàn ẹ̀ ní nọ́ọ̀tì, wọ́n sá fún, wọ́n reject ẹ̀ wípé no, it's not part of us, it's not representing us. Anything you see Gúnmi coming outside to say, he's saying it on his own behalf, not on our behalf. Ìyẹn ni fanatic Oriyomi Hamzart tó gbé sórí bí gálà, Almighty God ẹ̀. Ìyẹn lẹ́yìn ọmọ Ọ̀yọ́ lẹ́lẹ́ ń pè. Ẹ máa tó gbóòórùn ara yín torí ẹ máa tó fìrù fọ́nà. Oriyomi Hamzart, mi ìfẹ́ kí fídíò igun jù. Ẹ stop ẹ o. Ẹjọ́ kẹjọ́ tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ má máa try láti yàbàrà sí ọ̀rọ̀ Yorùbá nation, Oodua nation. Àwọn tó bá láwọn ń ṣe láàrin wa ń bẹ̀ tájọ wa ń bẹ̀ tí a jọmọ̀ wípé wọn ò ṣe kankan torí ò lè ṣe Yorùbá nation. Kó máa work freely, kó máa fò lọ́fọ̀bọ̀, kó máa lọ bó ṣe wù ẹ́, kó máa rìn káàkiri bó ṣe wù ẹ́. Wọn ò bí ìyá èèyàn. So definitely ẹ̀rín àti yẹ̀yẹ́ lẹ́ ń fi Yorùbá nation ṣe tẹ́ bá ti jọ wà. Òun ló mọ yín lára tẹ́ fi bọ́ síta tẹ́ ń sọ nínú Àgídìgbò ń bẹ̀. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Aláàfin Ọwádé bá mi onírìṣà ṣé ò náà sí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá méjèèjì tó wà ńbẹ̀ yín. Ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ original ọmọ ọkọ èèyàn rẹ ni yín, mo fi yín proud, mo fi yín yangàn. Torí ẹ sọ̀rọ̀ ọlọ́pọlọ pípé. Ẹ ní àwọn elite ló ba ayé ilẹ̀ Káàrọ̀-Oòjíire jẹ́. Ẹ ní àwọn kábíyèsí méjèèjì náà tó bá pọ̀ ní pé èèyàn àbífúnra rẹ̀ onífun máa ń pà fún ẹ̀mọ́ ni àwọn méjèèjì ò ready láti gbà fúnra wọn, they are not ready to do the needful. Àwọn méjèèjì yẹn sọ òtítọ́ ọ̀rọ̀ wọn ò dàbí ti Oríyọmí tiẹ̀. Ibẹ̀ ni kankan là ń lọ. Kwam1 tún ti dé o. Kwam1 tún ti dé o. Kwam1 writes Ogun governor alleged exclusion from selection process. Popular Fuji musician and Olori Omoba of Ijebu land, Alhaji Wasiu Ayinde, has written Governor Dapo Abiodun of Ogun State
alleging that he is being excluded from the ongoing selection process for the next Awujale of Ijebuland. Ayinde claimed that the Fushegbuwa ruling house, next in line to produce the Awujale, has been issuing directives that contravene the chieftaincy declaration, Obas and Chiefs law of Ogun State. He alleged that these measures are intended to disfranchise him from contesting for the throne. Kwam1 tún ti dé o, K1 the ultimate. Ṣebí ẹ̀yin àtèmi la gbọ́ ní last month in December tí wọ́n gbé lẹ́tà dìde online. Tán ní kí gbogbo èèyàn kan má bínú, tán bẹ̀ gbogbo èèyàn o. Tán ní lawsuit tó file against Governor Dapo Abiodun, Olorogun Kuku, local government chairman, Olori Fushegbuwa and co, and the rest of them, páwọn withdraw case yẹn court kan má bínú. Wọ́n dẹ̀ tún kọ síbẹ̀ pé àwọn jáwọ́, wọ́n já ẹsẹ̀, wọ́n ya gbogbo ara wọn kúrò lórí àpèrè pé wọ́n du ipò Awujale. Wọ́n tún ti bọ́ síta. Wọ́n tún ti bọ́ síta o, wọ́n ti gbé lẹ́tà dìde o, wọ́n fi ránṣẹ́ sí gọ́vnà wípé olórí Fushegbuwa o, ìlànà tí àwọn Ogun State là kalẹ̀ ẹ̀yìn Ìjẹ̀bú Òde wípé wọ́n fi máa yan ọmọ oyè the next tó máa jẹ Awujale. Wọ́n ní olórí Fushegbuwa ó ti yí kíní yẹn padà so that kò ní lè kan àwọn, torí ó yẹ káwọn náà ṣì wà lára àwọn tó máa díje ipò orí àpèrè Awujale. Ṣé bẹ́ẹ̀ sọ ní December pé ti jáwọ́? Kí ló tún mú yín tẹ́ tún ranjú mọ́ again? Èwo nínú ẹ̀yin fáǹsì Kwam1 ọmọ èyí Olùpẹ́jú lẹ fẹ́ tì wọ́n pa? Torí nǹkan tí mo rí inú ọ̀rọ̀ yìí ni wípé ẹ̀yin kan lẹ tún lọ bá wọn tẹ́ lọ ń kùn sí wọn létí pé ṣé bó ṣe máa jọwọ́lẹ̀ nìyẹn, kán má gbà, kán keep on pushing, bóyá at the end of it ó máa fọ́ọ̀lù sọ́dọ̀ wọn. Nǹkan tí mo rí inú ọ̀rọ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n bàbá K1 ọmọ èyí Olùpẹ́jú, ṣé àmọ́ ipọ́n bojú yín jẹ́ gan láàrin ìgbà yẹn? Ẹ̀dẹ̀ jò ẹrù gan, àbẹ́yìn orí ni ojú yín wá kékeré, ó fì yín lákàlàkà. Ṣé bẹ́ẹ̀ rí lẹ́yìn ìgbà tẹ́ ti apologize, everybody ti gbójú mbẹ̀, adẹ̀ tún ti ń béèrè àníyàn lọ. Ṣé eré lè tẹ́ wá tún fẹ́ ṣe yìí? Ẹ̀tẹ́ final ẹ̀tẹ́ àti ẹ̀sín òun lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yìí sà. Tẹ́ ẹ̀ bá rí èèyàn sọ fún yín. Ṣé rí àwọn tó wá ń kù sí yín tán ní kẹ́ máa ṣe yẹn, wọ́n ti ṣán oko ìparun yín sílẹ̀. Wọ́n fẹ́ kẹ́ finish tán láyé kán gbọ́ lọ́run ni. Ṣé rí this time around? Ó máa affect ẹ̀yin títí dọjọ́ alẹ́ yín tí ò bá tètè ràn yín tètè lọ sínú sàréè. Torí ṣọ́ọ̀kì yẹn àti ẹ̀sìn yẹn àbùkù yẹn kò ní tìsẹ́ni olórin tó máa ṣe tó yín láyé. Ṣé rí á affect career yín débi wípé bóyá lẹ máa rí ẹyẹ èèyàn kan báyìí tó máa kàn sí yín pé wọ́n fẹ́ ṣe nǹkan, wọ́n fẹ́ invite yín mọ́. Kwam1 ìbá jẹ́ wípé rí nǹkan tó máa dìde tì yín lórí ọ̀rọ̀ tẹ́ dúró lé lórí yìí ni. Nínú kẹ́ ẹ máa dùn lọ o, kẹ́ ẹ máa dùn orí àpèrè yẹn lọ, kẹ́ ẹ dẹ̀ kíìsì career yín gbogbo nǹkan tẹ́ ti ṣe sílẹ̀, sacrifice àti ìyà tẹ́ ti jẹ títí débi tẹ́ dé, kẹ́ kíìsì goodbye. Àti wípé orí àpèrè yẹn orí àpèrè yẹn kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà làwọn ọmọ Ogun State fi ṣe pẹ̀lú yín wípé kàkà tẹ́ yóò máa kú ẹ̀yìn tẹ́ ẹ máa fi jẹ Awujale, wọ́n á yà sọ́nà sí Ogun State. Ṣé ẹ fẹ́ kí ìtò burúkú torí yín ṣẹ̀ ni? Ẹjọ́ àwọn wo ló lè bá máa yí sọ̀rọ̀ kan bá sòótọ́ ọ̀rọ̀ náà? What is the meaning of all this? Kwam1 ẹ ṣáà fẹ́ dáná sun Ogun State àbí? Àwọn ọmọ Ògùn bọ́ síta wọ́n pàtó fún yín, kò tí ì tó fún yín. Wọ́n ní ẹ̀ṣin wá látògùn, wọ́n ní kẹ́ lọ mú orí olórí ìbẹ̀rẹ̀ gíràndì bàbá yín wá dẹ̀ní ẹ̀rí mú. Is that not enough disgrace? Àwọn olórin tó kù á fi bu yín lọ́la. Èébú ọ̀la àrán ọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ yín ni. Àgàgà táwọn ọmọ yín obìnrin bá ti wá lọ́kọ àbí tán láya, ẹ̀yin náà mọ̀ nǹkan tá made of now. Títí láíláí àrọ́mọdọ́mọ tí wọ́n ní bá yín tán ní bá generation yín náà máa jìyà nǹkan tẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ ìsílẹ̀. Tó bá jẹ́ mi ni ẹ rọra fi mọ níwọ̀nba, kẹ́ straighten bí, kẹ́ gbójú, kẹ́ remain focus orí yín, kẹ́ gbá máìkì yín mú, kẹ́ máa kọrin yín lọ. Tẹ́ bá dẹ̀ ní dandan òun náà ni. Good luck to you sir. Ẹ̀yin èèyàn mi kí lẹ ní mo sọ yìí mo dúró ní orúkọ tèmi ò yí padà, Yèyé Dára kó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share, má sì gbàgbé láti drop comment ẹ. Thank you. Ire o.